ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí gbogbo ẹni tó ń gbọ́ mi ní dédé àkókò yìí ní ibi gbogbo tí a ti ń wò wá. Èyí ni ìkànnì agbára tí a mọ̀ sí Seed of Life Television tó kalẹ̀ sí ìlú Ìbàdàn. Mo kí wa ní ọ̀dẹ̀dẹ̀ aláyọ̀ tí a ti ń wò mí yìí. Lórúkọ Jésù, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Ìkànnì yìí ó jẹ́ ìkànnì tí a ó ti máa gbádùn Ọlọ́run láti ìgbà dé ìgbà, láti àkókò dé àkókò. Pàápàá jùlọ bí a bá ti ń ṣàkíyèsí lójú fọ́nrán ibi tí a ti ń wò wá, ẹ ó rí bọ́tìnì pupa kan nísàlẹ̀. Ẹ lè tẹ̀ kálíbà máa jọ jẹ̀gbádùn oore ọ̀fẹ́ fún ọjọ́ òní, oore ọ̀fẹ́ fún ọjọ́ ìní. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, ní orúkọ Jésù, ayérayé agbẹ́yìnga fún gbogbo ọkàn tó ń wò wá, gba ọpẹ́ wa. Ògo ni forúkọ yín lókè ọ̀run. À ń lọ nínú ọ̀rọ̀ yín, à ń béèrè fún oore ọ̀fẹ́ fún ọjọ́ òní. Olúwa ẹ yọ̀ǹda rẹ̀ fún wa. Nínú ọ̀rọ̀ àárọ̀ yìí, ẹ wá wa rí. Ògo ni forúkọ yín lókè ọ̀run. Jésù Olúwa wa. Àmín. Láàárọ̀ yìí, kókó ọ̀rọ̀ tó wà níwájú mi tá ó jọ gbé yẹ̀wò, òun náà ni ìgbé ayé mi ní ọwọ́ rẹ. Ìgbé ayé mi ní ọwọ́ rẹ. Ní àkókò yìí, máa fẹ́ ká gbé Bíbélì wa láti lọ wo ìwé Ẹ́kísódù orí 2. A ó kà láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 10. Nígbà tí mò ń kà báyìí, wípé ọkùnrin kan ará ilé Léfì sì lọ, ó sì fẹ́ ọmọbìnrin Léfì kan. Obìnrin náà sì yín, ó sì bí ọmọkùnrin. Nígbà tí ó sì rí pé ó ṣe ọmọ dídára, ó pa á mọ́ ní oṣù 3. Nígbà tí kò sì lè pa á mọ́ mọ́, ó ṣe àpótí eṣú fún un. Ó sì fi ọ̀dà ilẹ̀ àti òjé igi sán án. Ó sì tẹ ọmọ náà sínú rẹ̀, ó sì gbé e sínú koríko odò ní ẹ̀bá odò náà. Arábìnrin rẹ̀ sì dúró ní òkèèrè láti mọ ohun tí yóò ṣẹlẹ̀ sí ọmọ náà. Ọmọbìnrin Fáráò sì sọ̀kalẹ̀ wá láti wẹ̀ ní odò. Àwọn ọmọbìnrin ọ̀dọ̀ rẹ̀ sì rìn lọ lé ẹ̀bá odò náà. Nígbà tí ó sì rí àpótí náà láàrin koríko odò, ó rán ọmọbìnrin ọ̀dọ̀ rẹ̀ kan láti lọ gbé e wá. Nígbà tí ó sì ṣí, ó rí ọmọ náà, sì kíyèsí ọmọdé náà ń sọkún, inú rẹ̀ sì yọ́ sí i. Ó sì rí i pé ọ̀kan nínú àwọn ọmọ Hébérù ni èyí. Nígbà náà ni arábìnrin rẹ̀ wí fún ọmọbìnrin Fáráò pé, èmi kà lọ pé alágbàtọ́ kan fún ọ wá nínú àwọn ọmọbìnrin Hébérù kí ó tọ́ ọmọ náà fún ọ. Ọmọbìnrin Fáráò sì wí fún un pé, lọ. Ọmọbìnrin náà sì lọ, ó sì pe ìyá ọmọ náà wá. Ọmọbìnrin Fáráò sì wí fún un pé, gbé ọmọ yìí lọ kí o sì tọ́ fún mi, èmi ó sì san owó iṣẹ́ rẹ fún ọ. Obìnrin náà sì gbé ọmọ náà lọ, ó sì tọ́. Ọmọ náà sì dàgbà, ó sì mú tọ̀ ọmọbìnrin Fáráò wá, ó sì di ọmọ rẹ̀, ó sì sọ orúkọ rẹ̀ ní Mósè. Ó wí pé, nítorí mo fà á jáde nínú omi. Ẹsẹ̀ wúrà wa láàárọ̀ yìí, màá fẹ́ kí gbogbo wa jọ kà á fún ẹnìkan tó ń gbọ́ mi, tó ń wò mí. Mo fẹ́ kí wọn náà gbé ọ̀rọ̀ Ọlọ́run yẹn kó jẹ́ ká jọ wo ẹsẹ̀ wúrà yẹn. Ẹsẹ̀ wúrà yẹn ó wà nínú ẹsẹ̀ 6. Ó sọ wípé nígbà tí ó sì ṣí, ó sì rí ọmọ náà, sì kíyèsí ọmọdé náà ń sọkún, inú rẹ̀ sì yọ́ sí i. Ó sì wí pé ọ̀kan nínú àwọn ọmọ Hébérù ni èyí. Gbogbo wa la mọ̀ ìtàn ìgbé ayé Mósè. A mọ̀ wípé a fún ìran Ísírẹ́lì ní Mósè, bó tẹ̀lé pé Hébérù ni à ń pè wọ́n ní àkókò yẹn. A fún ìran Hébérù ní àkókò yẹn ní Mósè gẹ́gẹ́ bí olùgbàlà, ẹni tí a rán láti wá gba ìran Ísírẹ́lì kúrò ní oko ẹrú ọjọ́ pípẹ́ ní abẹ́ ìgbèkùn àti abẹ́ ìsìn agbára tí a mọ̀ sí ìsìn tí a mú wọn sìn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Àwọn kan tí mo fẹ́ ká ṣàkíyèsí nínú kókó ọ̀rọ̀ ti tàárọ̀ yìí ni wípé ìgbé ayé ènìyàn kò sí ní ọwọ́ rẹ̀. Ìgbé ayé ènìyàn ó wà ní ọwọ́ Ọlọ́run.
ètò tí Ọlọ́run ní fún ayé kọ̀ọ̀kan àyàfi kí ènìyàn dúró sínú ètò Ọlọ́run. Mo máa ń sọ nǹkan kan nígbà tí mo bá ń sọ̀rọ̀ wípé ohun tí ó dára jù ní láti wà ní ibi tí Ọlọ́run fẹ́ kí ènìyàn kó wà. Ohun tí ó dára jù bí èèyàn ò bá ti sí níbi tí Ọlọ́run yàn fún èèyàn láti wà, ó túmọ̀ sí pé èèyàn ò sí ní ojúbọ tàbí ojú ibi tí Ọlọ́run pa á láṣẹ fún un láti wà. Ètò ìwáyé ènìyàn ó wà ní ọwọ́ Ọlọ́run. Ètò ìwáyé Mósè ó wà ní ọwọ́ Ọlọ́run. Ẹ wo àkókò yẹn, ẹ wo àṣẹ tó jáde, ẹ wo ọ̀rọ̀ tí ó jáde pẹ̀lú ìlépa láti rí wípé ìkankan lára ìran ọmọkùnrin Hébérù kò yè, ṣùgbọ́n nítorí pé ayé Mósè ó ń bẹ ní ọwọ́ Ọlọ́run. Nǹkan náà ń gbọ́ mi ní àárọ̀ yìí, wọ́n ń lépa ẹ̀mí rẹ. Mo sọ lórúkọ Olúwa àwọn ọmọ ogun, gbogbo ẹni tó ń lépa ẹ̀mí rẹ níwọ̀n ìgbà tí ẹ̀mí rẹ wà lọ́wọ́ Ọlọ́run, níwọ̀n ìgbà tí ayé rẹ wà ní ọwọ́ Ọlọ́run, ipa wọn ò ní ká ọ. Mo sọ bí ikọ̀ Ọlọ́run. Àwọn nǹkan mìíràn tí mo tún fẹ́ ká gbé yẹ̀wò nínú ẹsẹ̀ Bíbélì rẹ̀ ni wípé mo fẹ́ ká rí wípé ayé wa ó wà ní ọwọ́ rẹ̀. Kò sóhun kankan tàbí àyè kan tí a ti lè bára wa. Ẹ má jẹ́ ká rí bí ẹni wípé àbí mo ṣe àṣìṣe láti wà ní ibi tí mo wà ní. Pàápàá jùlọ bí ènìyàn bá wà nínú Ọlọ́run, tí ayé ènìyàn bá wà nínú Ọlọ́run. Ẹ rí i pé àwọn ẹsẹ̀ kan ń farahàn nínú ẹsẹ̀ Bíbélì yẹn tó ń ṣàpẹẹrẹ wípé ìrìn àjò Mósè ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà. Kí ló lé Mósè gan sá kúrò ní Íjíbítì nígbà tí wàhálà bẹ̀rẹ̀ tán? Ẹ rí i pé bí kì bá ṣe pé ayé Mósè ó wà ní ọwọ́ Ọlọ́run ni. Lákọ̀ọ́kọ́ nígbà ìbí ó yẹ ká ti pa. Lẹ́lẹ́ẹ̀kejì ní ìgbà tó bẹ̀rẹ̀ sí ní dàgbà tán, nígbà tí ó di wípé ìyá rẹ̀ ò lè pa á mọ́mọ́, gẹ́gẹ́ bí a ṣe kà á wípé nígbà tí ìyá rẹ̀ kò sì lè pa á mọ́mọ́, ó dọ́gbọ́n sí i. Ọgbọ́n wo ló dá sí i? Ara ètò Ọlọ́run ni. Ìwọ náà ń bára rẹ ní àwọn ìkórìtà kan bó ṣe ń gbọ́ mi yìí. Bí ayé rẹ ò bá ti sí ní ọwọ́ Ọlọ́run, ìpèníjà mi nìyí ń fún ọ láàárọ̀ yìí. Ohunkóhun tí ìbá wù kó jẹ́ tàbí ìgbé ayé kí bí ayé tí ìbá wù kó máa gbé, bí o bá ti kọ̀ láti yọ̀ǹda ayé rẹ fún Ọlọ́run, ìtumọ̀ rẹ̀ ni wípé ó léwu, ó lè sí tàbí rìn nínú ètò tí Ọlọ́run ní fún ọ. Tá a bá lọ wo inú ìwé Mátíù orí 2 ẹsẹ̀ 13, ẹ jẹ́ ká lọ wo kí ni nǹkan tó ṣẹlẹ̀ nígbà ìbí Jésù. Ẹ rí wípé ìrìn àjò Jésù Kristi Olúwa wa náà, nígbà tí àwọn náà bẹ̀, ó fẹ́ fara pẹ́ ìrìn àjò Mósè. Ó pè fún ìgbéra ẹni pamọ́. Ṣùgbọ́n ohun tó dá mi lójú ni wípé gbogbo ayé tó bá ti wà nínú Ọlọ́run, ìyẹn ni wípé ìgbé ayé tó bá ti wà ní ọwọ́ rẹ̀, ìyẹn ọwọ́ Ọlọ́run, kò sí ibi kankan tó lè ṣẹlẹ̀ sí. Nígbà tá a bí Jésù Kristi Olúwa wa, a mọ ìpè tó wà níta, a mọ ọ̀ràn tó wà níta. Ọba Hẹ́rọ́dù, Bíbélì tẹ̀ sọ fún wa wípé ní ìgbà kan Hẹ́rọ́dù àti Pílátù ọ̀tá ni wọ́n, ṣùgbọ́n nítorí Jésù wọ́n parapọ̀, wọ́n di ọ̀kan. Kí ló padà gbẹ̀yìn wọn? Pẹ̀lú ìlépa. Nítorí pé ayé tó bá wà nínú Ọlọ́run, ayé tó bá wà nínú Ọlọ́run, ayé tí ènìyàn bá fi sínú Ọlọ́run, kì í ṣe nǹkan tí èṣù tàbí òkùnkùn tó lè tàmpá pẹ̀lú, tó lè fi ọwọ́ kàn tàbí fi ọwọ́ bà pẹ̀lú ibi kan. Mo sọ bó ṣe bí wọn náà ṣe ń gbọ́ mi ní àárọ̀ yìí, gbogbo ẹni tó ń lépa rẹ fún ibi, níwọ̀n ìgbà tí ayé rẹ wà ní ọwọ́ Ọlọ́run, bí ipá ènìyàn, bí ipá Fáráò, bí ó ṣe ká Mósè tí Mósè fi lu àlùyọ, bí ipá Hẹ́rọ́dù, bí ó ṣe ká Jésù tí a fi bí Jésù padà jáde, lórúkọ Jésù ipá òkùnkùn náà kò ní ká ìwọ náà. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbó, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun ẹ́ orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán báwọn. Ohun tí o nílò láti mọ̀ láàárọ̀ yìí ṣìkejì ni wípé a nílò ìfọwọ́sowọ́pọ̀. Mo máa ń sọ tí mo bá ń wàásù wípé àṣeyọrí iṣẹ́ àṣepapọ̀ àwọn ènìyàn ni. Mósè ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ láti rí wípé ayé rẹ̀ nínú Ọlọ́run ó nítumọ̀. Ìyá Mósè ran Mósè lọ́wọ́, Mósè fúnra lára rẹ̀ ó ran Mósè lọ́wọ́. Àwa fúnra lára wa bó ṣe ń gbọ́ mi láàárọ̀ yìí, nǹkan kan tí mo fẹ́ kó yé ọ ni wípé ó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀
o nílò láti ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ọlọ́run láti mú kí ayé rẹ nínú rẹ̀ kó ní ìtumọ̀. Bó o bá ti kùnà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ọlọ́run, láti yọ̀ǹda ayé rẹ fún Ọlọ́run, ó túmọ̀ sí pé o ò ní àṣepé. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé bó ṣe ń gbọ́ mi láàárọ̀ yìí, àṣepé yóò jẹ́ tìrẹ lórúkọ Jésù. Ọlọ́run lè fààyè gba ohun tó kọjá ju ènìyàn lọ kí ó bá lè mú kí ìlérí rẹ̀ kí ó wá sí ìmúṣẹ. Ohun tó lágbára ni, kì í ṣe nǹkan tó rọrùn kí Mósè ó làjá nírú àkókò tá a bí. Ṣùgbọ́n nítorí pé ayé rẹ̀ wà nínú Ọlọ́run, jẹ́wọ́ náà ń gbìyànjú láàárọ̀ yìí láti sọ fún Ọlọ́run wípé mo fi ayé mi fún ọ, mo fi ọkàn mi fún ọ, mo fi èrò mi fún ọ, mo fi gbogbo ìgbésẹ̀ mi fún ọ. Bí Mósè gẹ́gẹ́ bí ènìyàn bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ọlọ́run ni, ó ṣeéṣe kó má ní ìmúṣẹ. Ẹsẹ̀ kẹwàá yẹn, bí a bá ṣe àkọjẹ ẹsẹ̀ kẹwàá yẹn dáadáa, a ó rí wípé bí kì í bá ṣe pé ayé Mósè wà nínú Ọlọ́run ni, àbí Ọlọ́run lọ́wọ́ sí ayé rẹ̀ ni, kò ní sí ìmúṣẹ. Ẹ rí i pé wọ́n ní ọmọ náà sì dàgbà. Ǹjẹ́ ó yẹ kí Mósè gan wáyé tí kì í bá ṣe pé ayé rẹ̀ wà ní ọwọ́ Ọlọ́run? Gbọ́ o, ìmúṣẹ ayé rẹ kò sí lọ́wọ́ rẹ, kò sí lọ́wọ́ àwọn òbí rẹ, ṣùgbọ́n bẹ ní ọwọ́ Ọlọ́run fúnra rẹ̀. Ọlọ́run nìkan ló ní àṣẹ àti fún ènìyàn ní ìmúṣẹ, ṣùgbọ́n bí ayé rẹ bá wà nínú rẹ̀. Lákòótán, ohun tí mo tún ní láti bá wa sọ ni pé bí àwọn òbí rẹ bá gbìyànjú tí ò bá ṣeé ṣe, bí wọn náà ṣe ń gbọ́ mi láàárọ̀ yìí, bí àwọn òbí rẹ, bí òbí Mósè ṣe gbìyànjú láti rí wípé Mósè kò kú, ó jẹ́ ènìyàn, bó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé wọn ò mọ ètò Ọlọ́run fún un. Ìwọ náà ó ṣeéṣe káwọn òbí rẹ ti tiraka lórí ayé tiẹ̀ náà. Ṣùgbọ́n ohun tí mò ń gbà ọ́ nímọ̀ràn láàárọ̀ yìí, tí mò ń gbà ọ́ níyànjú láàárọ̀ yìí ni wípé kó fi ayé rẹ padà, kó dá ayé rẹ padà sí ọwọ́ rẹ̀, èyí tí ṣe ọwọ́ Ọlọ́run. Ó fi ayé rẹ fún Jésù, ìgbà náà ló tó lè ní ìmúṣẹ nínú ayé yìí. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù, Ọlọ́run gba ọpẹ́ wa, ògo ni forúkọ yín lókè ọ̀run. A ti gbọ́ ọ̀rọ̀ yìí, gbogbo olùgbọ́ ọ̀rọ̀ yìí, ẹ̀mí mọ́ kó tún ayé yín ṣe. Àti ẹ̀yin àti gbogbo ẹni tí ẹ̀yin ló bá pín ọ̀rọ̀ yìí lónìí, kí ayé wọn kó ní ìtumọ̀. Ayé yín ní ọwọ́ rẹ̀, orí ọ̀fẹ́ tí ayé yín yóò fi tẹ̀síwájú láti máa ní ìtumọ̀. Orí ọ̀fẹ́ náà alágbára ńlá kó yọ̀ǹda rẹ̀ fún yín. Ògo ni forúkọ Ọlọ́run lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Yusuf David, olùṣọ́ àgùntàn Kenaland Baptist Church. Kétékété ló ń gbọ́ mi láàárọ̀ yìí, màá rọ̀ orí ọ̀fẹ́ ọjọ́ òní ó ń tẹ̀síwájú lọ́la, ṣùgbọ́n èmi àti ẹ̀yin ìpàdé wa ó di ọjọ́ mẹ́jọ. Ká pàdé láyọ̀.